ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin àgbààgbà ẹ jọ̀ọ́ ìgbà wo gangan la tó fẹ́ gbọ́n ìgbà wo gangan la fẹ́ mọ̀ pé nǹkan tó ń ṣe wáyé kì í ṣojú lásán àti pé ìgbà wo la fẹ́ mọ̀ pé nǹkan táwọn ìjọba ń ṣe àtàwọn agbésùnmọ̀mí yìí pé kì í ṣe ojú lásán pé àwa ara wa ṣe kí ni a mọ̀ nípa ẹ̀ nígbà táwọn Fúlàní tí wọ́n wọ bí táwọn sójà wà tán dẹ̀ pa gbogbo wọn tán dẹ̀ gé orí wọn lọ ẹ ti máa gbọ́ wọ́n làwọn Àmọ̀tẹ́kùn wọ́n ti jí wọ́n rí àwọn Fúlàní 20 mú wọ́n ti wá ń ṣe fídíò wọn sọ lórí burúkú ni wọ́n ní gbàtà àwọn Fúlàní máa pa wọ́n tán máa pa àwọn ọmọ Yorùbá tán máa pa àwọn èèyàn bíi ẹlẹ́ran ara wọn tí wọ́n ṣé wọ́n ṣe fídíò kan tó pa wọ́n ṣe fídíò wọ́n dẹ̀ gé orí èèyàn àìmọ̀ orí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n gé tán bá ṣe fídíò lọ́wọ́ ẹjọ́ ṣé bọ́n bá ti mú ọ lọ pólíìsì wọ́n bá ti mú ọ lọ ságọ́ ọlọ́pàá kí ló máa padà ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá padà rìlíìsì wọn tán bá tún padà rìlíìsì wọn wọ́n máa ti wá máa jí wọn gbé wọ́n máa ti wá máa béèrè ransom ẹjọ́ sórí ẹ̀ la fẹ́ dòkó sí ẹjọ́ sí òǹkẹ́ gbọ̀ngàn sórí ẹ̀ la fẹ́ kú sí nílẹ̀ Yorùbá ẹ wọ́n kẹ́kẹ́ fìdílé ká wá gbọ́ nǹkan tí bàbá wa Awikonko ká gbọ́ bí wọ́n ṣe tú pẹ̀rẹ̀pẹ̀ ọ̀rọ̀ èyí nínú fídíò yìí. láàrin ijọ́ mẹ́ta péré sí ìsìn kò sílẹ̀ tí wọn ò tí ì fọwọ́ bà nílẹ̀ káàrọ̀ òjíire táàtì ra àwọn báńdíìtì mú ń bẹ̀ tìpínlẹ̀ Kwara ó ti wà established ìpínlẹ̀ Èkìtì ó yẹ kí n mọ̀ ṣépè fáwọn Àmọ̀tẹ́kùn yẹn ni wọ́n mú báńdí more than 20 ẹ̀ ń rìkọ́ọ̀dù wọn ṣe fẹ́ ṣòfò dànù ni sọ́lọ́n fẹ́ dà ẹ́ láàmú ni ṣe fẹ́ jèrè ni ẹ̀ ń rìkọ́ọ̀dù wọn ẹ̀ mú wọn lọ sọ́fíìsì fún kínní wọ́n wá ń tò wọ́n sínú ọkọ̀ more than 20 bandits ọlọ́run fọ̀tá yín lé lọ́wọ́ jọ̀ọ́ jẹ̀tẹ́ ẹ̀ tó ń pàtẹ wọn irú àwọn èèyàn wo la ní iná so ṣóò ní gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe ní ìwúrí tọ̀dọ̀ yín ẹ fẹ́ ṣe ṣóò káyé ó rí káwọn èèyàn ó rí well ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí lọ́jà rántí Madam Patience ìyàwó Goodluck Ebele Jonathan ńgbà tí wọ́n kó àwọn ọmọ Chibok ń jò náà Madam Patience lórí National TV ó bú ẹkún gbaragada majority yín lè fi ṣe comedy ńjọ́ náà lọ́hùn gbogbo ẹ̀yin tẹ́ fi ṣe comedy tẹ́ fi rẹ́rìn gbà náà ó yẹ kẹ́ ẹ dọ́ bójú kẹ́ ẹ máa sunkún báyìí torí pé kò sí àwọn gómìnà tó mi jáde lójú ẹ̀ pẹ̀lú àwọn ọmọ tán kó yìí débi tí ó kàn ìyàwó ààrẹ yes I am saying it categorically Madam Tinubu kẹ́yìn náà tiẹ̀ já mi sójú kẹ́ já mi àbòsí sójú bójú yín bá dá tọ́jẹ́ pé bẹ́ẹ̀ dorí ahun ẹ̀ ní ké tọ́jẹ́ pé ẹ ti dorí ahun omi ò ní jáde lójú yín ẹ pé kí wọ́n kán pure water tàbí ice water tàbí bottle water sí lójú ẹ gbójú òkè báyìí pé kán sí kẹ wá fẹ́ jáde kẹ wá gbé ilẹ̀ báyìí kó wá sàn kí kámẹ́rà ò píìkì ẹ̀ wọ́n ní kí ló dé tẹ̀ fi ń sunkún kẹ pa àwọn ọmọ ọlọ́mọ tán kó ni ọmọ kéékèèké ò ní kíyàwó Ṣèyí Mákindé ó ṣe bẹ́ẹ̀ kíyàwó Lọ́kì Ayédàtiwó ó ṣe bẹ́ẹ̀ kíyàwó Bíọ́dún Oyèbánjí ó ṣe bẹ́ẹ̀ kíyàwó Démọ́lá Adélékè ó ṣe bẹ́ẹ̀ kíyàwó Dàpọ̀ Abíọ́dún ó ṣe bẹ́ẹ̀ kíyàwó Sanwó-Olú kò ní ó ṣe bẹ́ẹ̀ kíyàwó Ṣèyí Mákindé ó ṣe bẹ́ẹ̀ káwa náà ká máa mímí ẹ̀dùn lé pé arabiamọ́ tàwọn kan ní yìí fíìlẹ̀ lọ́dọ̀ yín o the best solution fún Nàìjíríà bàbá lè pínlẹ̀ yìí bá sàn kò sẹ́ni tó lead wa tí ò tí ì fall hand wa kò sẹ́ni tó lead wa tí ò tí ì disappoint wa
no hope as far as I'm concerned. Me o, èmi Àkàndá ọ̀rọ̀ Awikonko, me sọ́tẹ̀yìn o. You know we see things differently, but as far as me as concerned, I am not expecting anybody again to fix this country. Mo fi Ọlọ́run Elédùmarè ọba tó dá mi, tó dá yín, mo fi ṣẹ̀rí. Because Bola Tinubu was my only hope. Ó tún ìkúnlẹ̀ ìlú Èkó ṣe, ó tún ìpínlẹ̀ Èkó ṣe, kíní kankan, ó dí kòtò, ó dí àwọn ibi tí owó ń gbà jáde, ó fẹ́ ibi tí owó ń gbà wọlé, ó jẹ́ kó wọ́n máa wọlé dáadáa, allocation internal generated revenue ìpínlẹ̀ Èkó, orú gọ́gọ́ sí gbogbo àwọn nǹkan náà ṣe lẹ́kọ̀ọ́, wọ́n ní continuity, expectation wa náà nìyẹn. Pé ọpọlọ tó lò nípínlẹ̀ Èkó yóò wá bá wa lò ní Nàìjíríà. That was our expectation. Lo and behold, day in day out, situation country yìí ń bá dé sí ni. Mi mọ bẹ́ẹ̀ ṣe ń feel ẹ̀ o. We are feeling it very very hot here. Bàbá dìbò next year kò kàn mí mọ́. Bàbá ní dìbò ní next year, I don't care. All of you ẹ ti fail wa, including Bola Ahmed Tinubu. Kò wá sẹ́ni tí mo tún expect mọ́ lọ́dọ̀ tèmi o. Obi cannot fix anything. Ó tí ẹ lè jẹ president, kò tí ẹ lọ́pọlọ tán fi ń ṣèlú. Atiku cannot fix anything. Who else? Who is Kwankwaso? Kí ni antecedent ẹ? Who else? Ta la tún lè expect ní Nàìjíríà mo lè fix problem country wa? Ní mọ̀ bànújẹ́ ní mo ṣe bá mi share program yẹn láàrin ìṣẹ́jú kẹjọ. I love you all, mọ́mọ́. Kẹ́ tó wá gbọ́ gudugbẹ̀ tó já, kẹ́ tó gbọ́ gbẹgẹdẹ tó gbiná. Sọ́jà tọ́lẹ̀ tá a lè lọ bá pé kó wá gbà wá, wọ́n gé orí sọ́jà 8 lọ. Tán bá gé orí wọn tán forí wọn lẹ̀, síbẹ̀lì identify wọn pé táyé wọn gé yìí o, Kẹ́hìndé wọn gé, Ìdòwú lélẹ̀, Àlàbá lélẹ̀ yìí, wọ́n gé orí wọn, wọ́n gbórí wọn lọ ni. Láàárọ̀ òní ni o, sọ́jà 8. Yóò máa lẹ́yìn, ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn o, àjàǹtí ele. Yóò máa lẹ́yìn, ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn, àjàǹtí ele. Ní Nàìjíríà tájọ́ wáyé náà ni o. Ìṣẹ́jú kan péré ẹ bá ń share ẹ dákun. Bola Ahmed Tinubu lè rí gẹ́gẹ́ bí Democrat. Òun dẹ̀ ni mo rí gẹ́gẹ́ bí politician. And mi ò dẹ̀ wrong pẹ̀lú calculation mi. Yes. Kennedy tí mo fi wrong ò ní pé ẹ wo wájú ẹ wo ẹ̀yìn, ẹ wo ọ̀tún ẹ wo òsì. Ta lẹ tún lè pè lólóṣèlú láàrin àwọn tó ṣẹ́kù síta? West. Bola Ahmed Tinubu ni. Ṣùgbọ́n bàbá yóò wà proactive tó, as far as I'm concerned. Kí lẹ̀ṣẹ̀ tí Bola Tinubu ṣẹ̀ mí? Láyé ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ni wọ́n discover àwọn tó wà behind the terrorism ní Nàìjíríà. Àtàwọn iléeṣẹ́ àtàwọn companies tí wọ́n ń báàkì wọn. Àwọn companies, àwọn bureau de change tí wọ́n ń lò fún international monetary gain. Bí ọ̀tá bá ń gbógun sí ni, kò sí nǹkan méjì ju pé ká ṣèwádìí ọ̀tá yẹn lọ. Once tá bá ti wá gẹ̀ẹ́tì ọ̀tá wa, ẹ dákun torí Ọlọ́run, sátún ẹsẹ̀ mọ́ fọ ìyàsùn ká tó kù ládàáni. Ṣéṣe láti mọ̀ bọ́ta wa jó, tá mọ̀ bá wọn sáwẹ́ wa, because kò tí ì yé mi.
ìjọba tó kú ọmọ ò lè prosecute wọn, kò lè arrest wọn. ṣùgbọ́n yeye mi pé gbogbo fáìlì ní bẹ́lẹ̀ Tinubu lè ràn yàn kí wọ́n yí àwọn fáìlì yẹn wò kí wọ́n prosecute wọn. after all ṣé bá gbé Emefiele tó ṣe pàṣípàrọ̀ owó tẹ́ ẹ fi ní ẹ̀ bá change owó ẹ̀ bá má change owó a máa dìbò a sì máa wọlé ẹ sì dín lóòótọ́ ẹ sì wọlé. Emefiele tó gbé cashless policy wá tá a fi ń dààmú káàkiri tá a rówó gbà táwọn èèyàn kan fi ń sùn síwájú báńkì. Nàìjíríà tètè máa ń gbàgbé ìṣẹ́ àyètè máa ń gbàgbé ìyà ńlá àwọn olórí wa fi ń fìyà jẹ wá lemọ́lemọ́ continuously. Wọ́n ti mọ̀ pé ẹran ìyá ni wá, ẹran sóore òjìyẹ ẹran sóore. bọ́ bá ti bu èrè ọwọ́ kan jẹ tẹ́ ẹ dá ń pàpà gbà yọ sá lọ, yóò tún lọ ẹ lójú, yóò tún padà wá, yóò tún wá gba pàpà mi. Gẹ́gẹ́ bọ́rọ̀ wá ṣe dé lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn. A yàtọ̀ sẹ́ràn sọ èrè alábàjọ táwọn olóṣèlú ó fi bọ́ wa kékeré, wọ́n kàn dàgbàdo lẹ̀ fún wa, àwa náà sábì mélòó kan jẹ́, wọ́n fi gba gbẹ̀mù lọ lọ́dọ̀ wa, wọ́n bá ti gba pò wọ́n sá lọ, ó tún dá after 4 years ìwọ̀nba tán fún ajẹun àjẹ fún odidi ọdún mẹ́ta ká tó mọ rí fìrífìrí wọn, ṣùgbọ́n ká tó fún wa méje ó dá after 4 years. Torí tán bá fún wa jẹ after 3 years á tètè gbàgbé. Òṣèlú ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun lónìí, wọ́n fẹ́ dìbò gómìnà, kò tí ì sí polówó. Láyé àtijọ́ advert ó ti lu rédíò pa, àwa tá a jẹ́ pìrìsẹ́ńtà lórí rédíò á ti jẹun á ti yó, wọ́n ti mú advert wá lóríṣiríṣi. Àwọn tó fẹ́ du gómìnà lọ́sùn hòdò owó wọn, wọ́n ń dúró dejọ́ ìdìbò tí wọ́n hàwó fáwọn èèyàn. Ẹ kúkú gbà á, ẹ kúkú gbà á. So kí wàá rẹ́ tẹ́ máa complain pé nìkan ò ṣe é, ṣùgbọ́n ní national a dìbò fẹ́yàn kan tá a lè fọwọ́ sọ̀yà pé a ṣàtìlẹ́yìn fún, everybody dẹ̀ mọ̀ pa ṣàtìlẹ́yìn fún. Àwọn tí ó lẹ̀ wá lóko lé àlòkù, àwọn tí ó bu wá bu, àwọn tí ó sọ̀rọ̀ sí wá sọ̀rọ̀ sí wá. Oríṣiríṣi àwọn èèyàn tó ti ń béèrè lọ́ọ̀ mi, Awikonko 2027 ta ló tún tẹ̀lé mu ní bí Tinubu domi àgbọ̀n sórí àga. Ṣùgbọ́n bí Tinubu domi kọ́ báyìí o, bọ́ bá rẹ Tinubu kí Tinubu ó resign. Ṣùgbọ́n tó bá fẹ́ resign kó ṣèrànlọ́wọ́ ẹyọ kan péré fún wa, gbogbo ọmọ Nàìjíríà ó sì mọ àmọ́ rírì rẹ̀ tí ó fi kú. In fact gbogbo state la máa gbé èrè rẹ̀ sí, la máa gbé èrè ẹ̀ sí kó divide Nàìjíríà. This country is not a united one. Àbí ẹ máa sọ pé united we stand, divided we fall. Divided we fall lélẹ́yìí. Last year, upper last year, south east ni wọ́n ti jagun tí wọ́n ń pààyàn bí ẹran, para wọn bí ẹran, síta tó yàrá ń dẹ́à. Lọ́dún yìí ní ìsìn south west lọ́pọ́n sún kan, àwọn ọdún tó lọ lọ́hùn north east north west ni wọ́n ti ń bára wọn jagun, ni wọ́n ti ń jìyàn gbé, ni wọ́n ti ń pààyàn ṣeré bí ẹ ń pẹran. Àwọn religion extremist láàrin wa àwa àtàṣírí fún yìí, wọ́n pẹ̀lú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí, a sì tú di religion àárín nǹkan kan bẹ́ẹ̀, àti Christianity àti Islamic religion there is nothing behind it, nothing important, nothing positive, nothing benefiting. Èwo nínú wọn ni ó gbàdúrà fún Nàìjíríà, èwo nínú wọn ni ó gbàdúrà fún lórí wa? Pẹ̀lú bọ́n ṣe ń fàdúrà ran àwọn olórí wa lọ́wọ́, orí wọn tó ń burú sí ni, sí lọ́dàbẹ̀ ní pọ̀pọ̀lọ wọn tó ń dọ́ta sí, àdúrà yẹn tó ń bayé wọn jẹ́ sí ni. Kò sépè kankan tí ó dọ́dọ̀ àwa tá a campaign fún o, torí ń tá a rí la campaign fún. Bí n ta bá mọ̀ jẹ ọ̀bá sí n ta bá rí lẹ̀ lájẹ, kò sí n ta mọ̀ jẹ tó wà ńlẹ̀. I will never forever vote for Peter Obi. The guy is not a politician.
ethnic bigot tó tó láyé ò sí. And let me tell you this and clear, wọ́n tó ń support Peter Obi, ntọ́ wà lọ́kàn Peter Obi ni kó fún Igbo ní freedom lẹ́kọ̀ọ́, ntọ́ wà lọ́kàn nìyẹn. ẹ fi ṣe president lónìí, ẹ sunkún ẹ lọ́la. Announcement tẹ́ ẹ sanwó fún ni mò ń fẹ́ yan ọmọ káàró òjìrè yẹn o. ẹ já sọ̀rọ̀ ntọ́ ṣẹlẹ̀ báyìí, ẹ gbé trade yín sí Bọ́lá Tinubu sẹ́gbẹ́ kan, ẹ já láṣẹ ẹ̀ fún ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́, ẹ gbé ìkórìíra yín pẹ̀lú ẹ gbé sẹ́gbẹ́ kan. Kò sẹ́ńtọ́ bẹ́ẹ̀ta nínú Peter Obi àti Atiku. Worst tenure of Bola Ahmed Tinubu will be the best tenure of Atiku or Peter Obi. They have nothing upset to deliver for us. Me can say that categorically. So Lagos State ló wà ní mind Peter Obi. Àwọn ọmọ Igbo dem máa dìbò fún overwhelmingly. Kó wá gbà wọ́n kalẹ̀ lọ́wọ́ Èkó. Yọ síbẹ̀ náà. Ta ló ń kalẹ̀ kò bẹ́ẹ̀? Okay. So in tó wà lọ́kàn Peter Obi nìyẹn o. Èkó ló wà lọ́kàn ẹ̀. Fúnra lára yín lẹ ti ta gbogbo ilẹ̀ fáwọn ọmọ Igbo tán lẹ́kọ̀ọ́. Nbi táyé wá dáadé ká mọ́ sọ kejì. So ìdíyẹ lẹ́yìn bẹ́ẹ̀lẹ̀ fún aláyè ọ̀tọ̀. Bẹ́ẹ̀ bá dìbò fún Peter Obi, kí ni antecedent ẹ níbi tó ti ń bọ̀? Peter Obi tí ò lè dá party kan maintain. Peter Obi tí ò lè fààyè gba primary nínú party tó wà yìí. Peter Obi tí ò ní structure kankan. Peter Obi tí wọ́n contribute owó fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tilẹ̀kùn yẹ dáadáa. Peter Obi tí wọ́n contribute owó fún election tọpamọ́ abẹ́ tọpamọ́ ká láti ẹjọ́ yìí. So lẹ́ dìbò fún àbí Atiku Abubakar tó jẹ́ pé ó ti ń díje fún ipò president for more than 4 times tó dẹ̀ jẹ́ pé ó ní highest payer ní primary. He always pays in dollars. Ó wá béèrè pé bo ló ti ń rówó yẹn ti ń ná fódìdí bí ẹ̀mẹ́rin ẹ̀márùn tó ti ń díje. Sọ́kàn ná sòfò ní àbí kò ní wá pawó ẹ̀ padà. Lóòótọ́ ìkan ògbé kan ní gbogbo wọn eégún ilé lábala. Bọ́lá Ahmed Tinubu náà owó tó ná yà sọ́tọ̀ fún travelling ó ju owó tán yà sọ́tọ̀ fún security lọ níbi tá a bá lé ayé ara wa dénú. So the only solution for this country oníkẹ́mọ́ lọ lẹ́mọ́káfí ọlọ́láfẹ́ tá a bá yọ̀ǹda àwọn èèyàn wọ̀nyí kí wọ́n máa lọ ńlá tó máa nísinmi o. Fúlàní ní lọ́kàn láti gbalẹ̀ wa, àwọn mùsùlùmí àárín wa ṣetán láti ràn wọ́n lọ́wọ́. Mò ń bọ̀ jàre. Now Bandi gé orí sójà Mejo ní Borno. Boko Haram insurgents, not localized bandits, because the way of their operation ó yàtọ̀ sí tàwọn tí ó ń jọmọ gbé káàkiri no. Are responsible for the attack and decapitation of 8 Nigerian soldiers at an army base in Borno State. The incident, the target, elements of the 162 battalion stationed at a military installation along Mandara Bratai Road in Borno State was targeted. So, àwọn 162 battalion àwọn ni wọ́n target. My own question, torí ngbà tí mo rí military base yẹn mo rí pé pápá Salalu ni. Dúró sáwọn sọ́jà yẹn wá sùn ni ẹ má bínú o, n tí ò bá yé èèyàn lèèyàn máa ń béèrè o. I have the video. Bóyá ẹ̀yin náà ti rí mo dẹ̀ mọ̀ pé yóò ti tẹ̀yìn lọ́wọ́. Ẹ̀yin náà wò pápá Salalu ni environment yẹn. Torí bẹ́ẹ̀ yẹn bá rìn nínú pápá ó yẹ káwọn yẹn máa rí. Ọ̀bọ tẹ́ ń pè lọ́bọ lágídò. Tán bá jẹ́ méjì ẹ tún gbá research yẹn pé mi Àkàndá sọ bẹ́ẹ̀. Pé tán bá jẹ́ méjì o wọn kì í jẹun papọ̀ lẹ́ẹ̀kan náà. Ìkan máa jẹun ìkan máa sọ.
ìkan máa dúró gẹ́gẹ́ bí security gẹ́gẹ́ bí ADC. ìkan máa jẹun ìkan máa sọ bẹ́lẹ̀ yìí ó bá jẹun tán yóò gbàṣẹ security ìkejì ó lọ jẹun. Nàìjíríà láti rí mobile police márùn-ún tí wọ́n ń sọ Attorney General of the Federation and Minister of Justice Olóyè Àjíbọ́lá Ige Àdùbí táwọn mẹ́rẹ̀ẹ̀rin dẹ̀ lọ jẹun at the same time. ẹ̀ ń sọ Chief Judge Attorney General of the Federation the Giant of Africa àwọn mẹ́rẹ̀ẹ̀rin sì lọ jẹun lẹ́ẹ̀kan náà ní ìrírú ẹ̀rí láyé mi. Nàìjíríà ní Sọ́jà ti ń sùn lójú ìjà. Evangelist Òjó Adékọ́lọ́ wọn jẹ́ kí bàbá ẹ̀ ó dàgbà kí wọ́n pẹ́ láyé. Ó ní Sátánì kò sinmi ó ní gbàgbọ́ ń sinmi. Sátánì kò sinmi Kírísítẹ́nì ló ń sinmi. A ò ní gbàgbọ́ òwe di àmúre ọ̀tá wa kò tí ì sinmi. Bógun bá ń gbóná girigiri òwe gbọ́ àwọn ọmọ ogun ayé àwọn sọ́jà ní báwí òun. Wọn kò jẹ́ dábàá àti sinmi ò rárá ni. Torí wọ́n ti mọ̀ wípé ewu ńlá ni. Àwọn tó bá ti rẹ̀ lákòókò yí ara mi tí wọ́n bá lọ fẹ̀yìntì tí wọ́n ń sinmi o àìròtẹ́lẹ̀ lọ́ta ń dún lórí wọn. Ibi tán ti fẹ̀yìntì tán ti ń sinmi ọ̀tá dún lórí wọn orí wọn kúrò lọ́rùn wọn. Akọni sùn kalẹ̀ ìmíì nínú ṣòkòtò àti fẹ́ẹ̀sì lásán ṣòkòtò camouflage àti fẹ́ẹ̀sì lásán wọ́n wá kórí wọn bọnú àpò ń data pólì borí wọn. Àwọn ẹgbẹ́ wọn wá ń ké wọn lọ̀bù sí tò ẹ gbàriwo wọn. Àwọn géńdé náà sùn kalẹ̀ yìí o pẹ̀lú bàtà sọ́jà lẹ́sẹ̀ gbogbo wọn. Ìkan wọn tó ń gbé bọ̀ lọ́ọ̀kan yìí ìkan wọn tó ń fà bọ̀. Iná ilé wa iná ilé ìrọ̀jì òun kọ́lọ̀ wọn tẹ wọn sáfẹ́fẹ́ rí lẹ́nu iṣẹ́ ìsìn ìlú bàbá wọn ni wọ́n ń ṣe o. Wọn ò dá ọ̀ràn tó special àwọn tó kù wọn ò dá ọ̀ràn tó special wọ́n ń dìfẹ́ǹdì mi àtẹ̀yìn ni wọ́n pàdé kú òjijì sí o. Incompetency president làwọn jìyà fún yìí incompetency governor ni wọ́n jìyà fún yìí. Èmi àtẹ̀yìn jọ gbọ́ clean and clear ńgbà tárakùnrin kan sọ fún wa wípé gómìnà Zamfara ó san 70,000 fáwọn bandits ṣùgbọ́n kò sọ fún wa directly ó ń sẹ̀ǹdì ẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Borno gómìnà ìpínlẹ̀ Borno sì tún rí 20,000 kúrò lórí ẹ̀ ó dẹ̀ ń san 50,000 fún wọn. Sowó táwọn yẹn wá ń jọ ń gbà nísìnyí ní ransom káàkiri ṣé kò ju 70,000 gan lọ ṣé kò ju 50,000 lọ. Gómìnà ń fi bandits ṣe business the same country tá a jọ wà pẹ̀lú àwọn èèyàn nìyẹn o. So mi mọ̀ bóyá lè bẹ Bọ́lá Tinubu kọjọ torí Ọlọ́run kọ́ mọ̀ ṣe ju táàmù kan lọ kọ́ mọ̀ bá fìsì Nàìjíríà kó fi wálẹ̀ kó fi Nàìjíríà sílẹ̀ bó ṣe wà. Ṣùgbọ́n kó pín wa láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ owó tó bá ṣẹ́kù sí treasury kó pín fún wa kó fáwọn Niger Delta lépo wọn kan máa ń mú lọ àwa Yorùbá ò ní ìdí ẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn tó bá ti pín wa tán a lè sọ fún Táyé àti Kẹ́hìndé pé kó máa lọ ìlú wọn. Wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ogun abẹ́lé 1967 to 1970 àwọn Awólọ́wọ̀ Gowon wọ́n gbìyànjú díẹ̀ àwọn náà sọ fún European countries European companies wọ́n fún wọn lọ́pṣàn méjì it's either you leave our country sell your company or make our indigenes one of the directors of your company. Ẹ má lo àwọn ọmọ wa fún casual work lásán o ẹ fi wọ́n ṣọ̀gá o tàbí kẹ́ ẹ ta ilé iṣẹ́ yín fún àwọn ọmọ Nàìjíríà dẹ̀ bẹ̀rẹ̀ sí ra ilé iṣẹ́ wọn
investment tọmọ Igbo bá ní lẹ́kọ̀ọ́ tó nílẹ̀ Yorùbá a lè rà á kán lọ fi establish lọ́dọ̀ wọn. Kí ló dé tán lọ́kànjúà, kí ló dé tán tó jẹ́ pé wọ́n tẹ̀bà tilẹ̀ káàró òjìire, kí ló dé tó jẹ́ pé lè káàró òjìire nílé oúnjẹ fún Igbo, nílé oúnjẹ fún Hausa, nílé oúnjẹ fún Fulani. Kí ló dé tó jẹ́ pé tán bá ti dọ́dọ̀ wa wọ́n sì nísinmi. Sọ yẹ kó jẹ́ dandan ni wọ́n ń sọ ẹran mẹ́rin kẹrin ó kanran pa ni. Àwọn méjèèjì wá fún wa fọkànbalẹ̀ wọn ò fún wa nísinmi láti jọ́ tán ti wà pẹ̀lú wa. Tí Bọ́lá Tinubu ò lè ṣe ni expectation tiwa nìyẹn tá a fi dìbò fún o pé at least tílẹ̀ bá fẹ́ rọ́ yóò lè pín Nàìjíríà. That was my own expectation. Pé bí gbogbo ẹ̀ bá fẹ́ dàrú tán pátápátá at least yóò lè pín Nàìjíríà. Ẹ bá wa bẹ́ẹ̀. Kò sówó nílùú mọ̀ bóyá wà lọ́dọ̀ tí everywhere dá paru-paru ni, kò sí business tó move nowadays. Kò kó ọ̀tà fáwọn àgbẹ̀, ilé rí bí ilé, oko rí bí oko, àárí kankan fọwọ́ mú bẹ̀. Ẹni tí ń bẹ lóko ọkàn wọn ń bẹ nílé, àwa tá a wà nílé ọkàn wa ń bẹ lóko. Irú ìgbésí ayé wo la wá ń gbé wọn? Ọdún mélòó la wá fẹ́ kúrò ń bẹ̀? Tí Tinubu bá kúrò ń bẹ̀ tá la tún expect pé yóò débẹ̀ padà. Kí lẹ expectation wa lọ́dọ̀ ẹni yẹn? Àwọn ará òkè ọ̀yà ń fọkàn sí pé kí Tinubu parí, kí ètò ìṣèjọba máa padà bọ̀ lọ́dọ̀ àwọn. A tún padà jẹ́ mú kò mí anybody tó bá débẹ̀ lókè ọ̀yà yóò establish sharia throughout this country, throughout the federation. Ìgbà náà nẹ́ẹ̀tò wa mọ tó ṣẹlẹ̀ ṣẹ́ gbàgbé pé mi ò kì í ṣe wòlíì ṣùgbọ́n àríran tó tómi láyé ó ṣe reality ni mò ń bẹ́ fún yín o. Yóò tún dìgbà náà ẹ̀tún máa rántí ẹ̀tún wọn rí pé ọ̀gbẹ́ni ẹlẹ́nu wáyàwáyà ń dẹ̀ sọ bẹ́ẹ̀ ń jó ni o, àdẹ̀ká kún ni o, àkásí ni o. Torí bí yóò ṣe rí nu Peter Obi ń jakoro lásán ni, yóò tàkìtì yóò forí gúnlẹ̀ kò síbi tí ń lọ. Tó bá wọlé inú ilé ẹ̀ ló tún wọ̀ padà, yóò tún pariwo, yóò tún sunkún. Ó lè pé òun lòún wọlé wọ́n gbé fún ẹlòmíì ni. Bọ́ bá ti kúrò ní ilẹ̀ káàró òjìire ó tún padà sí north. Ọwọ́ ta ni yóò bọ̀ sí ń bẹ̀? Ta lọ́mọ̀ bọ́yọ́ ọlọ́gbọ́n ni àbáṣiwèrè? Ọlọ́gbọ́n wo lọ́sẹ̀kù ń bẹ̀? Ẹ jẹ́ ń béèrè bẹ́ẹ̀. Kọ́rọ̀ ọmọdọ̀rọ̀ Solomoni lọ́jọ́ alẹ́ nínú ìwé oníwàásù ó ní mo wọ́gbọ́n mo rí, mo wá mọ̀ mo kó, mo lágbára, mo níyàwó, mo ní àlè tó pọ̀, mo fi rí ayọ̀ dán ọkàn mi wò, mo fọtí wáìnì ṣe ikùn lọ́sọ̀ọ́, gbogbo ohun tójú ń fẹ́ mo fojú, gbogbo ohun tọ́kàn fẹ́ mo fi dùn, mo ṣadágún omi, mo ní ẹran ọ̀sìn ju ẹtì ẹnikẹ́ni lọ ní Ísírẹ́lì, mo kó fàdákà àti wúrà jọ jìnnà, òpin gbogbo rẹ̀ asán àti òmùlẹ̀ mọ́fò. Ó ní ìgbàkígbà tí ń bá rántí pé gbogbo iṣẹ́ tí mo ṣe, gbogbo làálàá mi lábẹ́ òrùn ń fi ilẹ̀ lọ́jọ́ kan. Ó sọ gbólóhùn kan bẹ́ẹ̀, ó ní ta ló wá mọ̀ bóyá ọlọ́gbọ́n ni ń fi sílẹ̀ fún tàbí aṣiwèrè. Òun sáà ni yóò jogún gbogbo làálàá mi tí mo ti kó jọ lábẹ́ òrùn, asán ni èyí pẹ̀lú. Whatever tí Bọ́lá Ahmed Tinubu bá ṣe lónìí, ọ̀dà o, ọ̀dà díẹ̀ o, kò dáa rárá o, ó bàjẹ́ ni o, ọwọ́ ta ni yóò tún padà bọ́ sí lọ́la? That is my own concern. Mi mọ concern tẹ̀yìn o, because àwọn ọmọ kéékèèké ni wọ́n máa ń wo òní, ni wọ́n fi sọ pé bọ́mọdé bá ṣubú yóò wò wájú, bá bàbá ṣubú yóò wẹ̀yìn wò. Ẹ̀yìn tá a máa ń wò lọ́jọ́ iwájú sàkún ni o. Bí nǹkan ṣe ń lọ yìí, bó ni ó ṣe lọ, bó ni ó forí sọ, kí lè rí tá a jẹ́ ń bẹ̀, kí làtúbọ̀ tẹ́ ẹ̀. Bọ́lá Tinubu lọ́dún mẹ́rin kó tún wá wọlé ẹ̀kejì ọlọ́dún mẹ́rin sí. Bọ́lá Tinubu máa kó ń bẹ̀ ní next year, I will be 52 by then, tí n bá wà láyé. Yorùbá mi kọ́ mọ́lẹ̀ mi. Ẹni tí ó kú ó kú, ẹni tí ó kú ó kú. Kò sí kàràmọ̀ kankan bẹ́ẹ̀, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ bàbá ńlá rọ̀ ní anything ló lè ṣẹlẹ̀. Mo rí lánàá, mo rí ń jẹta yìí tán lọ́rọ̀ kú. Iwájú mi ló gbà kọjá lánàá kì í tán lọ́rọ̀ kú. Àjọ jẹun bíbá ẹni jẹta ni kì í tán lọ́rọ̀ kú. Àwọn tó kú ọ̀sẹ̀ lọ́n láàyè ọ̀tọ̀. Ẹni tí ó kú ó kú, ẹni tí ó kú ó kú. Gbogbo àmọ́ ń bẹ̀rù kú ni ṣùgbọ́n kú ní sinmi. Ẹni tí kú ní sinmi, ẹni tí kú ní sinmi ooo, ẹni tí kú ní sinmi. Bàbá ti kú ni tó bá jẹ́ pàánù òsì láyé ni kò sí ní tọ́kàn wá pẹ̀lú pọ́n jí ọmọ kan kó, kò sí ní tọ́kàn wá pẹ̀lú pọ́n bẹ́ẹ̀ nìkan lórí, kò sí tọ́kàn wá pẹ̀lú pé owó náà lọ sókè, kò sí tọ́kàn wá pẹ̀lú pé owó ráìsì ti wọ́n, kò sí tọ́kàn wá pẹ̀lú pé iye báyìí ni wọ́n ń tepo. Ẹ̀ ń bá ti kú ti ní sinmi.
bó bá jẹ́ pé òní téèyàn lè ṣe tí òfin ní kú ni àbámọ̀ kàrámẹ̀. So tí n bá sì wà láyé n bá sọdún mẹ́rin sí wọ́n máa lọ 56. bó bá da wọ́n sọ pé èmi náà jẹ́ mọ̀sánmọ̀sán nu ntí Bọ́lá Tinubu ṣe, bí ó bá da wọ́n sọ pé Bọ́lá Tinubu waste 80 years nínú ọjọ́ orí mi. Ọbásanjọ́ waste 8. Yar'Adua àti àbúrò rẹ̀ Goodluck wọ́n waste 8, that is 16. Buhari waste 8 complete, that is 24. Bọ́lá Tinubu ti ń waste 4, that is 28. tó bá waste 4 míì yóò di 32 ńgbà tá a láti padà síjọba àwa ara wa. a padà síjọba àwa ara wa, meanwhile àwọn ara wọn nìkan ni wọ́n ń pín treasury Nàìjíríà. àwa ara wọn nìkan ni wọ́n ń jẹ tọ̀ìtọ̀ì ní Nàìjíríà. Democracy is the government of the people, by the people, for the people. No, democracy is the government of them, by them and for them. Kò sí nǹkan tí wọ́n ń pè ní nǹkan ìgbádùn tèmi àtẹ̀yìn jọ enjoy. I don't know. Kò sí nǹkan náà. Láti ìgbà tí Bọ́lá Tinubu tó ti bọ́ sórí àpèrè ní nira wa ti lékún sí. Sorry, ẹni tí ó bá dùn mọ́. Reality ni, kò sọ pé kò ní wọlé ẹ̀kejì. Ṣùgbọ́n let's be realistic with ourselves. Láti ìgbà tó ti dé ní nira wa ti lékún sí. Ó wọlé dé pẹ̀lú subsidy. Àwa kan ló dá bó ṣe yọ, àwọn kan ní ó dá bó ṣe yọ. Àwa ń wo àtúbọ̀tán subsidy. Kàkà kó ṣe kì í sílé, òde ní tó ń ṣe kì í sí. Tàbí kàkà kó ṣe kì í sóde, inú ilé ní tó ń ṣe kì í sí. Àwọn gómìnà ń gbẹ̀kún owó, kò yọ sí wa lára. Ẹ ti gbẹ́ pé àwọn sọ́jà géńdé Ọlọ́run wọn yí inú àpò yìí o. Bàtà sọ́jà ní bẹ́lẹ́sẹ̀ rẹ̀ kò sórí lọ́rùn ẹ̀. So, Buratai Road in Borno State were targeted. The timing, the assault occurred in the early hours of Friday, June 5, 2026, around 4 a.m. Between 3:30 and 3:35 a.m. ni wọ́n sáré sí operation yẹn. Wọ́n dẹ̀ sí successfully, wọ́n dẹ̀ lọ successfully. Ńbo làwọn ẹgbẹ́ wọn tó kù lọ. Bóyá àwọn ènìyàn lọ sí battlefield. Bóyá àwọn tí wọ́n fi ilẹ̀ sí camp kí wọ́n máa bójú tó camp làwọn eléyìí ń sùn lọ. Because my question is this: èèyàn mélòó ló di ẹnì kọ̀ọ̀kan mú tí wọ́n fi ń gé wọn lórí? Àwọn 8 ni wọ́n gé lórí sẹ́. Èèyàn mélòó ló wá dì kọ̀ọ̀kan mú? Ṣé wọ́n ti kọ́kọ́ kó gbogbo wọn dání, wọ́n ti kọ́kọ́ dì wọ́n mú lọ́tọ̀ọ̀tọ̀? Bam! Wọ́n wá bẹ̀rẹ̀ sí gé wọn lórí kọ̀ọ̀kan bí ìgbà tí èèyàn bá so màlúù mọ́lẹ̀ tó pọ̀, tá wá bẹ̀rẹ̀ sí dún wọn lọ́rùn kọ̀ọ̀kan, tá bẹ̀rẹ̀ sí dá wọn mọ́lẹ̀ kọ̀ọ̀kan. Àbí wọ́n ṣe operation yẹn papọ̀ ní, kò sẹ́ni tó lè ṣàlàyé fún wa. Ẹ mọ̀ ọpọlọ mi kan rò náà ni kí bó náà ṣe mú sọ́jà 8 lórí pápá ń bẹ̀ tán sì gé wọn lórí. Ṣé wọ́n gé lẹ́ẹ̀kan náà? Háù ni sójú oorun ni wọ́n ti bẹ́ẹ̀. Ṣé wọ́n pe láìláà kí wọ́n tó bẹ́ẹ̀? Láìláà àbí bò ní kí náà máa ń pè náà? A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Àbí kí náà máa ń pè náà kan tó bẹ́ẹ̀ nǹkan lórí? Around 4 a.m. local time, the tactics heavily armed insurgents exploited torrential downpours to launch a surprise attack. Ó dàbí gbójú ọ̀rọ̀ ń bẹ ó wá pọ̀ gan, catching the garrison off guard and overrunning parts of the base. The casualties, security and military sources confirmed that 8 soldiers were paying and subsequently beheaded, while several other personnel sustained injuries. So kì í sáwọn 8 yẹn nìkan lọ́wọ́ bá, àwọn kan tún farapa yánnayànna láàrin wọn. Immediate aftermath military response, reinforcement units from the theater command have been deployed to secure the facility and locate the attackers. Distinction of groups, while local criminal syndicates known as bandits operate heavily across Nigeria's northwest
and North Central regions, the northeast theater of Borno State remains primarily dominated by jihadist factions, specifically Boko Haram (JAS) and Islamic State West Africa Province (ISWAP). Allah is great. Ṣé ni wọ́n ń pè kán tó bẹ̀rẹ̀ lórí? Kò sí wàhálà ń gbà yẹn. Tó bá ti jẹ́ pé Allah is great ni. Kò sí wàhálà. So, lo and behold, ká má torí àwíjàre, ká má torí bínú ṣe ń bí ni, ká má torí béjò ṣe gùn tó, ká la fẹ́ dáná ẹ̀ bẹ́ẹ̀. Medicine after death ni o, ní gbogbo ìgbésẹ̀ wèrè tán láwọn ń gbé o, reinforcement wọ́n fẹ́ locate àwọn tó wá, sáwọn yẹn ó dùn ó tòsí ni, sáwọn yẹn gọ̀ bí àwọn ni, àwọn tó wá ṣiṣẹ́ láabi wọn ọ̀gọ́, wọ́n gbọ́n nú wọ́n gbọ́n lẹ́yìn, wọ́n gbọ́n bí àṣàrùn, sáwọn yẹn ni ó wá dúró sí tòsí, ẹ wà lé wọn báàbí àbí wọn ó tún pa àwọn tẹ́ bá tún rán tẹ̀lé wọn. Ìjọba Nàìjíríà, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, mi ò mọ̀ bóyá ẹ lè wo ohun táwa ń ṣe ni. Mo fẹ́ béèrè kékeré lọ́wọ́ yín, gbogbo ẹ̀yin tẹ́ wà níjọba, tẹ́ bá lè dá mi lóhùn, I will be greatly happy. Number one, àwọn orílẹ̀-èdè kan ń bẹ tó jẹ́ pé bó bá já wọn lónísùmọ̀mí ń yọ lẹ́nu báyìí, wọn ò nílò foot soldiers, that is àwọn sọ́jà tí wọ́n fẹsẹ̀ rìn láti jìjà ọ̀hún. Wọ́n máa rán drone níṣẹ́, iṣẹ́ tí wọ́n bá rán drone ni yóò ṣe. Hi sir, my president, your excellency sir, ẹ̀yin governor wa ní south west, your excellency sir, ẹ dákun, ṣé a ò lè afford drone ni? Ṣé state kọ̀ọ̀kan ò lè afford drone? Ṣé presidency ò lè afford drone? Ṣé Nàìjíríà ò lè afford drone? Tó bá jẹ́ mi ni President Bola Ahmed Tinubu, irrespective iye tó wù kán máa ta drone yẹn, máa yọ kó nu owó state kọ̀ọ̀kan nínú allocation ni mo fẹ́ fún ọ lóṣù. Màá procure, màá ra drone yẹn fúnra lára mi. Gbogbo technical facilities tó máa need, màá ra gbogbo ẹ̀ papọ̀. Yín wà yọ owó ẹ̀ kó nu allocation ni mo fẹ́ fún state kọ̀ọ̀kan lóṣooṣù. Pé tó bá jẹ́ pé ẹ̀rù ń bà wọ́n láti yọ, ojú ń tì wọ́n láti yọ, ara ń ṣe wọ́n láti yọ, ó ní wọ́n lára láti yọ, wọ́n wá rà fún wọn. Bí mo bá wò wípé tí n bá ti yọ kó nu allocation wọn yóò ní wọ́n lára, owó dẹ̀ wà ní federal, owó dẹ̀ wà ní center, màá rà fún wọn, a máa yọ owó ẹ̀ lọ́wọ́ wọn lóṣooṣù, a máa yọ nu allocation wọn lóṣooṣù. Ìyẹn ń kọ́. Àwọn sọ́jà tá à ń fi kú oró pa ìtorí pé kò sọmọ yín bẹ̀ ni o, sọmọ Tinubu ó ṣe sọ́jà ni, sọmọ Ṣèyí Mákindé ó ṣe sọ́jà ni, sọmọ Démọ́lá Adélékè ó ṣe sọ́jà ni. Ǹjẹ́ àti ẹ̀rọ ọmọ wọn sójú sáà dọ́mọ wọn mọ̀? Àwọn èèyàn tí wà lẹ́yìn ń padà nù yóò, possibly bóyá family mi wà náà tán pa kalẹ̀ tá àti mọ̀, bóyá family tí náà wà ń bẹ̀, who knows? Wọ́n gé sọ́jà lórí, wọ́n gbórí wọn lọ. Sọ́jà Mejo, just like that. Tàbá ti dárò lónìí pápápá láàrin ìṣẹ́jú bíi mélòó kan, á ti gbàgbé, à ń sùn lọ nìyẹn. Etí Ìbẹ̀rà Grand, etí Ìboríjì òkú ńlá tí máa ń rántí pé bíntín láyé. Bọ́yé èèyàn wa kan kú, ẹbí wa kan kú, àbúrò wa kan kú, ọ̀rẹ́ wa kan kú, ìyá wa kan kú, bàbá wa kan kú, ẹ̀gbọ́n wa kan kú, ìyàwó wa kan kú, ọkọ wa kan kú, ọmọ wa kan kú. Wa tẹ́lẹ̀ kò lè gbápá, kò lè lanu, kò lè yíra padà lára pé ayé òun ò tiẹ̀ jù báyìí lọ. Lẹ́gbẹ̀ẹ́ background ńbẹ̀, bí kálukú wa bá ti débí, ẹni tí ó sọ tó jẹ́ pé ilé ọtí ni ó ti dúró yóò gbàbẹ̀ lọ. Ẹni tí ó fọwọ́ rin obìnrin ń jà kí that same day yóò fọwọ́ rin. Wọ́n tún lè mọ̀ fi dápàrà gan, wọ́n tún lè gbóǹgan lọ parẹ́ gan. Ìgbà máa ń sọ fún kì í gbọ́ ni. Ẹ̀dá tó lọ ń dá wa nìyẹn. We forget things easily. Òkú tí ìdẹ́ sí tẹ́ni ọjọ́ tó fọlọ́rọ́ wa. Mo wá ní àwọn tó yẹ ká lọ sábà náà ni wọ́n tó ń pa yìí o. Ta tó ní ká sátọ̀ ní Nàìjíríà, ta ní ká tó lọ sábà, ta ní ká tó pè.
bí jàǹbá bá ṣẹlẹ̀ sí wa. gbogbo ọmọ káàárọ̀ òjìrì ọ̀rọ̀ rẹ o, wọ́n pa sọ́jà mẹ́jọ o, wọ́n gbé wọn lórí lọ o. mi ò mọ̀ o bóyá mo rí èèyàn méjì mẹ́ta tó fẹ́ pè mí o. +234 915 147 9599 +234 915 147 9599 àti +234 904 851 9362 +234 904 851 9362 nọ́mbà tẹ́lẹ̀ pè mí sínú méjèèjì o. WhatsApp ni ẹ pè sí o, kálíbà gbọ́ra wá dáadáa náà ni o. ròyìn ayọ̀ kan kò tí Nàìjíríà wá rí, kò sẹ́ni tó sèfù Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. ta ló sèfù tẹ́lẹ̀tẹ́lẹ̀? sáà sèfù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. we are no more safe kẹ, we are not safe before now. ń gbọ́dọ̀ jẹ́ pé ọmọ kéékèèké wọ́n ń dà sí sọ́jà. wọ́n bá sọ pé ọmọ 18 years to 23 years 20 àbí 25 years náà ń gbà iṣẹ́ sọ́jà nísìnyí, ọmọ kéékèèké wọ́n ń dà iṣẹ́ sọ́jà. sọ́jà ayé àtijọ́ lèèyàn lè kọ́ ọmọ kéékèèké sí o, kì í ṣe sọ́jà ti sin o. ọmọ kéékèèké ọmọ ọdún 10 ó lóun ti bẹ̀rẹ̀ sí pààyàn láti ọdún 10. wọ́n ló ti pa tó èèyàn mélòó, lóun ti pa tó 100, òun ti pààyàn lé ní 100. eléyìí ń dẹ̀ wà láàrin society, adẹ̀ tó ń bá fẹ́yìn. tí kò yẹn bá wọlé padà máa pí kẹsà. hello sir. hello. hello Awikonko. yes ma, ẹ kúrò lẹ́ mà. ẹ̀ka lẹ́. yes ma. ẹ kú iṣẹ́, Ọlọ́run tí wọ́n máa tì í lẹ́yìn. àmín ma. kí ló ń ṣe wá? kí ló ń ṣe wá Awikonko? kí ló ń ṣe àwa Yorùbá o? kò yé wa rárá o. kí ló ń ṣe wá kò yé mi o. mi understand o. kò yé mi torí abiyamọ ni mí. mo fi Ọlọ́run ọba tó dá mi tó máa gbé mi mo fi búra. ẹ má jẹ́ kí n tàn yín. mo ní tí n bá lè ya passport Nàìjíríà ni màá yá sọnù. wàláì. kò yé mi mọ́. kò sí Nàìjíríà mọ́, Nàìjíríà ti finish. tipẹ́tipẹ́. like you said, tí Rẹ̀mí bá bímọ ni, Rẹ̀mí Tinubu tó bá bímọ ni, tó bímọ sáyé ni, tó làkàkà báyìí tó fìdí ẹ̀ bímọ ni, báwo abiyamọ ṣe ń bímọ tá a jẹ́ pé abiyamọ ni wà kí ṣàbíagbá. àbá a sọ fọkàn yìí bóyá pàṣẹ fún wọn ní Central Bank, ṣe wí pépà ni ẹ bẹ̀rẹ̀ sí print owó ẹ kó fún wọn. wọ́n ní kó má bàa gain, tó ń bàbá gain ṣọ́fẹ́ pa àwọn ẹlẹ́ni ni. di ó lé ohun tó ṣe lè fi gba àwọn pípù yẹn jáde, ṣé tó bá fi ìjà ṣe Ọlọ́run má jẹ́ kémi àwọn ẹlẹ́ni ṣòfò. ṣé wàá rí woman tó ń gbé jáde yẹn, ìyẹn ṣé principal tàbí kí ni woman yẹn? principal bẹ́ẹ̀ ni. ẹ wo bí woman yẹn ṣe di jálajàla. ẹ wò gbà tó kọ́ wà ń bẹ̀ ní about 21 days ago 20 days ago. ó ti di jálajàla, ó ti gùn lọ́rùn, ó ti dàbí arúgbó, ó ti dàbí ìyá. èmi tí mo jẹ́ 71 years old tí mo sọ̀rọ̀ yìí gan, mi ò darúgbó tó. mi ò darúgbó tó. ọkàn màmá yẹn ò balẹ̀ mọ́. kí ló ṣe wá for God's sake? ọkàn yẹn ò balẹ̀ torí wọn àmọ́ fèètì wọn àmọ́ tí ó ṣẹlẹ̀. kí la Awikonko ń sọ yìí? wọ́n dúnbó èèyàn lójú èèyàn.